ẹ má bínú ó kọ́ọ̀tì ni màá fi ṣe part 2 tó ọ̀rọ̀ sì ń gbénú mi tí mo fẹ́ sọ. wọ́n máa pe túwálè bàbá o ìgbì ẹsẹ̀ ńlẹ̀ bàbá àwọn yẹn tó bá lójú àánú nù wọn á bá dúró àwọn ẹ̀fọn yìí pọ̀ èyí tó bá láàánú nù wọn á wá dúró tó bá wá wò wọ́n ṣìṣìṣì tó fojú kà wọ́n báyìí tó bá kó 10,000 lé wọn lọ́wọ́ ó lè já wọn 15 ó lè já wọn 10 ó lè já wọn wọn bá bẹ̀rẹ̀ ìjà tá a rí ẹ̀yin èèyàn mi wọn bá bẹ̀rẹ̀ ìjà tá a rí ní tààràtààrà ìjà gan ni o wọn bá bẹ̀rẹ̀ ìjà wọn múra wọn lù ó di káwọn èèyàn wọn bá wọn dá sí tí ẹ̀jẹ̀ ṣe sùúrù ẹ̀jẹ̀ ṣe èmi àná ẹ̀wò mi fẹ́ gbé ń jà ẹnìkan ló tún ti ń lọ yẹn wọn bá tún sílé gírírírírírírírírí ẹjọ́ ṣòwe àwọn Yorùbá máa parẹ́ ni wọ́n nílé olówó ibẹ̀ ni bàtà tálíkà ló máa jẹ sí. tó sọ wọ́n dà nìyẹn o nílẹ̀ Yorùbá ìjọba ti febi pa àwọn èèyàn ṣé ẹ wá rí ẹ má jẹ́ kí n tàn yín jẹ nínú àwọn ọmọ bọ́ìsì tí mò ń wí láwọn tèmi mọ̀ èyí tó kàwé gidi wà nù wọn ṣùgbọ́n ìgbà tí òrìṣẹ́ tó fẹ́ fi ṣe tó bá jẹ́ kàkà kó máa jalè tàbí kó máa píkì pọ́kẹ́ẹ̀tì kiri ayé àdá sórí oníbàárà àbí kìí ṣe oníbàárà ẹ dá mi lóhùn ṣé kìí ṣe oníbàárà lèmi mọ̀ sí ayé a máa lọ a máa la tọrọ owó a máa lọ ṣe bàbá rere bàbá sà túwálé o ọ̀gá túwálé o ọ̀gá àwọn bàbá tiẹ̀ dẹ̀ máa bí mi ọ̀gá àwọn ló ń lọ yẹn iṣẹ́ kí ló kọ́ ẹ ṣiṣẹ́ bíríkìlà ló kọ́ àbí iṣẹ́ káfíńtà ibi wọn bá wà dé nílẹ̀ Yorùbá lẹ́rí yẹn a dẹ̀ ń sọ fún yín àní ẹ jẹ́ ká dúró ká dá dúró wàláì tó bá jẹ́ bá a ṣe ń pariwo ẹ̀ bọ̀ ní tí ó tiẹ̀ wà rinlẹ̀ gẹ́gẹ́ ní ìsìn bí ó yá bí ọdún mẹ́rin mẹ́ta ń sìn tó rinlẹ̀ gbìngbìngbìn yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo wa bá jẹ́ ìbò Tinubu ò ní wáyé Tinubu kẹ̀ kò ní wáyé kí gbogbo wa ká dúró pé kìíní à ń pariwo Tinubu bàlújẹ́ ìjọ ṣé Tinubu ló bàlújẹ́ ni Nàìjíríà ti kẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín Nàìjíríà ó ti kẹ̀ ó ti búrẹ́kẹ́ kí Tinubu tó dé ṣakúṣakú ni Tinubu dé bá ṣe ló jẹ́ pé gbogbo bá a ṣe ti ń sọ ń gbà yẹn táwọn bàbá ẹ má lọ bàbá ẹ padà bàbá ẹ jókòó bàbá ẹ ṣe gbà bàbá ẹ ṣàgbọ̀n táwọn sọ ń gbà yẹn tó bá yẹ kí ṣe ni bàbá bá gbọ́ ni bàbá ò ní lọ. ó dé stage kan bàbá Bánjí Akíntóyè ní tó bá kàkà kó o lọ ṣe pírẹsidẹ́ǹtì ní Nàìjíríà àwọn fọwọ́ sọ̀yà fún ẹ pé tá a bá gba ilẹ̀ Yorùbá wọ́n ló máa kọ́ jẹ pírẹsidẹ́ǹtì wá ṣe pírẹsidẹ́ǹtì yẹn lórí ilẹ̀ Yorùbá bàbá ò gba ṣùgbọ́n gbà tá a ti sọ ńgbà tí bàbá ò gbà afọwọ́lẹ́rán àwọn òun ọ̀ràn wọ́n ní by fire by force àwọn máa ṣe pírẹsidẹ́ǹtì yẹn ṣé wọ́n wá jẹ́ kán rí ṣe láàrin èmi àti yín ṣé wọ́n jẹ́ kí bàbá Tinubu rí ìjọba yẹn ṣe bó ṣe yẹ kó ṣe bó ti hùn kí èèyàn burú tó láyé ń bí àwọn kàbá yìí ò ní jẹ́ kó rí ṣe ni nǹkan táwa ti rí táwa ń gbọ́ tá a dẹ̀ ń fòye gbé pé báwo lọ́jọ́ iwájú Nàìjíríà ṣe fẹ́ rí òun là ń sọ ń pa ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n bàbá ò gbọ́ àwọn oníjẹkújẹ tó máa jẹun lábẹ́ wọn náà wọn ò fa bàbá sẹ́yìn bàbá náà wá mú aṣọ wá fi bo àwọn ọ̀kà báyìí ó fi bò wọ́n mọ́ra aṣọ ni bàbá Tinubu fi bo ìkà múra torí gbogbo àwọn tó ń bá wọn ṣiṣẹ́ ọ̀dàlẹ̀ ìkà èèyàn ni wọ́n ò fẹ́ kí ìjọba yẹn kó rọrùn fún bàbá yẹn láti ṣe gbogbo àwọn tó jẹ́ Yorùbá pàpà tí bàbá kó mọ́ra olè ní gbogbo wọn ọ̀dájú àbíamọ ní gbogbo wọn tí gbogbo wa dẹ̀ mọ̀ wọn ò jẹ́ kí bàbá yìí rí ìjọba yẹn ṣe tá a bá dẹ̀ máa wí fẹ̀kàn tẹ́lẹ̀ náà gbogbo ara ti mọ̀ pé tí nǹkan kan bá bàjẹ́ níbì kan orí olórí ni wọ́n ń gbé bọ̀ ṣùgbọ́n kí ni nǹkan tó ń dùn èmi nínú ọ̀rọ̀ bàbá Tinubu ni pé gbogbo wa la sọ gbogbo àwa Yorùbá nation agitator pátápátá
gbogbo àwa tá à agitate fún Yorùbá nation pátá kò sí sọ̀rọ̀sọ̀rọ̀ kan nínú wa tí ò sọ bí Nàìjíríà ti bàjẹ́ bàbá ìwọ̀n nìjẹ́ orí ṣe wọ́n ní ńlá àní ẹgbẹ́ kínní ìwà èdè mi ló kàn ń gbò yá torí kó máa dìbò yìí wọlé wọ́n kówó ńlẹ̀ wọ́n ní low cash àròwó gbà ta lówó inú báǹkì báyìí wà á máa wo owó á máa wù ẹni òní tó gbà ní ọjọ́ kan mo ṣẹ́dẹ̀ǹdè èpè fún wọn kí nìdí èpè ni pé a lọ bí a fẹ́ síbẹ̀ mo dẹ̀ ń wò bítíbitì owó lórí àkáǹtì mi báyìí àwa débí kò sí káàṣì àwa dọ̀hùn kò sí káàṣì adéwájú kò sí káàṣì àwa rìn lọ fáá sókè sáábù ibi tí mo ti rí làwọn yẹn bá tún ní kí n tó gba 5,000 máa san 500 kan náà gbà ṣé bó ṣe yẹ kó rí nìyẹn.